kí ọlọ́run ọba kó ṣe kí ni ó gbà wá lọ́wọ́ bìlísì àtàwọn ọmọ ogun rẹ̀ kí ọlọ́run ọba kó gbà wá lọ́wọ́ bìlísì o àtàwọn ọmọ ogun rẹ̀ o. Update ti pa update jẹ ẹ̀yin ṣe ti rí fídíò tí Akeem tiẹ̀ ti dá lóhùn ṣe kúkú mọ̀ pé yẹn sọ pé wo òun máa finish ẹ lórí social media. Akeem sọ fún Lizzy pé òun máa finish ẹ lórí social media, just imagine. Akeem wá sọ kinní kan which is very important. Ó ní since tí Lizzy sọ pé èèyàn tó rà lẹ̀ lọ́wọ́ òun pé 3 years ló fi sanwó, wípé since tí Lizzy sọ pé 3 years náà lòun máa fi dá padà, wípé inú agreement wo ló wà ní Lizzy ṣe fún ẹni yẹn pé refund policy o 3 years ló fi máa dá padà, which is important. It's a very important thing. Ẹ ṣọlá pé 10 million tó fẹ́ fi máa ṣe tó fẹ́ fi tàfàlà lórí social media tó bá kó papọ̀ kó lọ kó fún èèyàn tó jẹ lówó ilẹ̀ gan, ṣé kò bẹ̀ta? Don't sọ pé your lawyer will come, my lawyer will come, our lawyer will go to the president and ṣe kinní kan. 10 million tó fẹ́ fi ìwọ ní 10 million tó fẹ́ fi tàfàlà tó sọ pé kó máa gbé proof jáde wàá fún ẹni yẹn 10 million tó bá kọ́kọ́ kó 10 million lára owó tí o jẹ owó olówó tó gbà tó rí lẹ́gbẹ̀ẹ́lẹ̀ kó fún ẹni yẹn, ṣé o máa sọ pé kínní ṣé ni ò ní sọ pé okay at least mo sì kọ́kọ́ gbẹ́ lé iná kì í ṣì sinmi díẹ̀ sí torí nǹkan tí ò kì í yé mi lọ́rọ̀ ẹ̀ ni pé you will come out and be screaming pé èèyàn tó ralẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fẹ́ gbowó padà wọ́n rán wọn wá ni ṣé ìgbà tẹ́ ẹ jọ ń talẹ̀ tẹ́ ń gbà tẹ́ ń ta tẹ́ ń dá rìsíìtì fúnra yín a mọ̀ ń pa ẹ̀ àbí Ìyábọ̀ Òjó tó máa ń kígbe mọ̀ ń pa ẹ̀ nígbà tẹ́ jọ ń jà fúnra yín tẹ́ ń jà fúnra yín tẹ́ ń kó fúnra yín ṣé a mọ̀ ń pa ẹ̀ àbá àsìyín débẹ̀ nígbà tó ti wá di wóró sí wóró ń sìn wọ́n sọ pé wọ́n mọ̀ ọmọ ọ̀rọ̀ ẹnìyẹn wá kò sẹ́nibọ̀dì tó rán anybody sẹ́ àwọn warriors ló ń gbá bọ̀dì fún ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan sórí pé godmother ti jápa Ọlọ́run ò ṣe mọ́ òun ò fi péjì òun jà mọ́ ìgbà kan ti rí pé olórí burúkú ni ẹ tó jẹ́ pé bó ṣe wà ó máa jagun kú ni gbogbo èèyàn ṣe kí ni wọ́n láwọn ò ṣe mọ́ wọ́n fi wèrè ẹlẹ́ pé kó máa sínwín kiri kó máa dání kó máa sínwín kiri lọ́jọ́ tèmi ó ti wá ku ìwọ nìkan ìwọ àti ìwà ẹni ṣọlá pé bó ṣe máa bakú ní àbákú láṣọ àwo bó ṣe máa bakú nìyẹn. Akeem ti reply ẹ pé ó máa jẹ́ ó tẹ̀ tún ti ṣe fídíò kan gan ó tún ti ń polówó California. Akànkẹ́ alákọ̀ọ́kẹ́ mi ó lòun ní California òun ní cfo òun ní fofo òun ní gbogbo ẹ̀ ó lòun ní HIV òun ní CBC gan sí alákọ̀ọ́kẹ́ mi wọ́n ní tó bá talẹ̀ ẹ wo ẹ̀yin lẹ̀ ń bọ́dá ara yín tẹ́ ẹ̀ bá lè ralẹ̀ lọ́wọ́ Ṣọlá pé tó lòun ò talẹ̀ mọ́ ẹ lọ ralẹ̀ lọ́wọ́ ọkọ̀ àwọn single mother á talẹ̀ fún yín ọkọ̀ àwọn single mother á ṣe kí ni á talẹ̀ fún yín ẹ̀yin lẹ̀ ń kánjú mo ní ilẹ̀ yín wà lọ́rùn ó bá yín tọ́jú ẹ̀ sọ́run ni tẹ́ bá ti dọ́rùn ẹ lọ gba pépà yín ló bá tán mi ò rí yàn torí ẹ pé tó máa ríru Ṣọlá pé bó ṣe ń ṣe bíi nuisance yẹn tó máa sọ pé ọ̀dọ̀ Ṣọlá pé lóun fẹ́ kówó lọ kóun fẹ́ lọ ralẹ̀ nǹkan tẹ́ ẹ jẹ ló yọ yín gbogbo èèyàn ló ti mọ Ṣọlá pé lórí social media ìwọ tó bá sọ pé ò mọ Ṣọlá pé àfi tó bá fẹ́ ṣàbòsí nìkan ni everybody ló mọ orú èèyàn tí Ṣọlá pé jẹ́ we know her kò sí nǹkan kan mọ́ kò sówó mọ́ wèrè ló kù ìgbójú ló fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ó fi ìgbójú ṣe é ó ṣáà ń já fitafita ń bẹ̀ ṣe wọ́n pé tẹ bá fi ọmọ ẹ̀ tẹ bá fi áyán pa tó ń já fitafita nílẹ̀ ẹ̀lẹ́ bí Lizzy ṣe ń ṣe nìyẹn bó ṣe ń ṣe nìyẹn ó ti rí pé kò sí nǹkan kan everything is over kàkà kó admit kó come clean torí ẹ̀ ló ṣe ń sọ pé òun máa fún anybody ní 10 million kí nìkan ní nǹkan tó fẹ́nu ara ẹ̀ sọ pé Ọlọ́run ló yọ ẹ́ pé ó tètè mọ̀ pé ilẹ̀ ìjọba ni wípé ò bá wọ gbèsè òun ló tún sọ pé kán lọ máa bẹ́ẹ̀ wẹ́rì wá ọkọ̀ single ọkọ̀ àwọn single ẹ̀ṣẹ̀ rí ọ̀sẹ̀ yìí ó máa dàbẹ́ ni pé wọ́n pẹran súná fún Lizzy ni ní ọ̀sẹ̀ tá a wà ó máa dàbẹ́ ni pé tẹ bá rí update bó ṣe ń pa update jẹ tẹ bá rí ó ti rò ó pé òun ti mú jẹ ibi tí problem ẹ̀ wà ní ó rò pé òun ti mú jẹ torí pé tíjẹ̀ṣà ṣẹlẹ̀ kò wá mọ̀ pé àwọn èèyàn bá òun tọ́jú ìyá òun sínú kúlà ni update ń pa update jẹ ni update na water wọ́n ti fẹ́ fi update ṣe Ṣọlá pé léṣe wọ́n ti fẹ́ fi update bá tiẹ̀ jẹ ẹ máa gbọ́ this one is from Ajibole blogs. Ajibole blog said
only be Lizzy, who has been winning all her court cases back to back, and yet Olowo sọ pé òun win ó ṣe rántí. I won. They took me here. I won. I took them there. I won. Mr. Lawal, I won. We won them in court. Mr. Lawal kọ́ ló lọ́mọ. But òun dà sí. Mr. Lawal kọ́ ló lọ́mọ tó sọ pé gbogbo kéèsì lòun win. Wọ́n ní she has lost her ìkọ́tà ready to wear shop. Bam. She's banned from traveling. Ṣẹ́rí ti traveling yẹn nígbà tó bá ti ń fi ke oníke ṣé ó lágbé jalè tó bí pé o tún fi ke o tún wọ́ọ̀kẹ́ ṣe visa fee. Àwọn eléyìí olè ló máa jà tó wọ́n máa fi kú ẹ gbàgbé. Bọ́dà láti olè ní bọ́dà láti jà tó fi ṣaláàké lójú ẹ gbàgbé. Èló ni visa fee ẹ̀yin èèyàn mi. Àwọn 19 làwọn pípọ̀ wọ̀nyí àtọ́kọ àtìyàwó ẹ gbàgbé olè náà jà. Òun fúnra ẹ̀ ló sọ pé òun ṣe fàyàwọ́ o. Ti máa rí traces ẹ máa wo pàṣẹ ọmọbìnrin. Ó tún fi ike oníke èló ni visa fee ó ní wọ́n wá rí research ẹ wọ́n sọ pé no irú ẹni kò lè wọ́ọ̀kẹ́ visa fee láì ṣe tíkẹ́ẹ̀tì o visa fee tí ò ju 100-200 ṣé visa fee ń pé $200 ní ẹ̀yìn èèyàn mi. Ó tún lọ wọ́ọ̀kẹ́ sanwó visa fee immigration wá mú ẹ wọ́n lọ wọ́ọ̀kẹ́ oníke wọ́n ti flag káàdì yẹn as fraud wọ́n wá mú ẹ wọ́n wá seize passport yẹn lẹ́yìn tẹ́ ẹ gánú ayé náà ó wá yẹn wristwatch ẹ tó ń wò they don't talk to you they will not look at your wristwatch and tell you to go. It's called a fraudulent activity ní pé kó o mú ike oníke kó ẹnu ẹ kọ́ ló fi wọ́n tún ọmọbìnrin tá a bá sọ̀rọ̀ sí ọmọ wọn sọ pé wọ́n fẹ́ búlì ikú tó yẹ kó pa Lizzy kò pa wọ́n jọ rí pé ẹnu ibi báyìí la máa jókòó sí tí Ṣọlá pé máa gbé ìtàn ìgbésí ayé ẹ̀ wá níbi tó ti ń rojọ́ tí ò rí nǹkan tó fẹ́ rò mọ́ á tún bẹ̀rẹ̀ sí ń tú gbogbo ara ẹ̀ á máa tú rẹ̀ láṣìírí tá a bá wá ganu sí wọ́n máa sọ pé Ìyábọ̀ Òjó ni nǹkan tí ò yé mi nípa ẹni ó máa ní Ìyábọ̀ Òjó ni òun ló rán wọn wá. Na you give us content na the content wey we dey chop tá a bá wá máa ganu sí pé o àríró eléyìí àfíndẹ́rùbọ̀ lọ́wọ́ ó máa sọ pé na Ìyábọ̀ Òjó ibi tí ò tẹ̀ tí gbogbo ò ti kí ń gbàyè mi nìyẹn. Ìkọ́tà shop olùlẹ̀ banned from travelling àwọn kan sọ pé ó gbọ́jà ni ó ti yẹ kó yẹ yín ọjà wọ́n ní ọjà lòun àtàríkẹ́ máa ń kó wípé even lórí Saudi ìgbà tó kì í ṣe bandit ìgbà tó kì í ṣe Gumi kí Saudi máa bá ní ẹ̀ṣọ́ lágbé òtúlé lọ Mẹ́kà mọ́ ilẹ̀ mímọ́ ilẹ̀ Ọlọ́run òtúlé lọ Ọlọ́run ta ló bá yí ẹ̀ jẹ́ báyìí o lè lọ anywhere mọ́ tìǹà council ẹ̀ wọ́n á máa wọṣọ winter no summer wọ́n á máa wọ flight 200,000 Lagos to Abuja kó má yẹ kó o travel wọ́n á máa gbé private jet ayé àtijọ́ o tẹ̀ tún lè ṣátà challenger fún ara ẹ̀ kó tẹ̀ tún ṣátà challenger kárí bọ̀dà láti báyìí no challenger ká sọ pé bẹ́ẹ̀ ṣe gánú ayé wọ́n máa ṣe mọ́ bó ṣe ń ṣe private jet àwọn old private jet in Nigeria wọ́n máa kó passenger àwọn ẹ̀yin tẹ́ bá fẹ́ jókòó síwájú ẹ máa wá sọ extra bóyá Lagos to Abuja bóyá 500,000 ní ṣe ti understand this bíi pé wọ́n tún ní business class session mi tẹ morúkọ bí EasyJet àbí ValueJet or something then àwọn tó wà ní ẹ̀yìn náà àwọn yẹn máa sọ bíi 200,000 wọ́n wá sọ ọ́ di commercial plane nǹkan tí Ṣọlá pé ń wọ̀ nìyẹn tínú ẹ̀ ń dùn bẹ́ẹ̀ ni nǹkan tó ń wọ̀ tínú ẹ̀ ń dùn nìyẹn ó wọ́n tọ́ ní 500,000 ó wà lè jáde ó lè lọ Mẹ́kà ó lè lọ Amẹ́ríkà Canada UK gbogbo bẹ̀ náà ti blacklist ẹ̀ kí ló ṣe ẹ̀yin tẹ́ ẹ gánú ayé tẹ́ ẹ ń kata wọlé kí ló lọ ṣe lọ ọjọ́ tọ́rọ̀ yẹn bá tẹ̀ máa jáde báyìí ẹ wò kò ní ṣe kó lórí ọjọ́ òun fara ẹ̀ ló tún wá tó rẹ̀ láṣìírí àkókò ní nashi assassini
nǹkan tí wọ́n ti rojọ́ ó yá lọ́ máa tú rẹ láṣìírí. Jẹ́jẹ́ la jókòó tó gbé ọ̀rọ̀ story visa fee wá. Tó gbé visa fee pé nǹkan tó fi cancel torí pé òun lọ ṣe fraudulent activity lórí ike oníke. Na here we sit down. Lọ́rọ̀ ìjọba gba California, na she talk everything. Na she dey expose herself and na she still dey fight. Ẹjọ́ kí ni Ìyábọ̀ ṣe? Àbí Ìyábọ̀ ló lọ tọwọ́ bọ̀ fún ẹ tó kọ́rọ̀ jáde because I don't understand. Wọ́n ní wọ́n ti gba ìkọ́ta ready to wear shop wọ́n gbà. Wọ́n ti ban ẹ from travelling. Wọ́n ní you lost her Lekki home, the one she stole from Muniru. Ó lè gbé, ó lè gbà, ó lè gbé, ó lè gbà. Ṣé rí nǹkan tó bá fọwọ́ ṣiṣẹ́ fún ló máa pẹ́ lọ́wọ́ ẹni. O ò dẹ̀ lè fowó ẹkún ṣọlá pé o ò lè fi rajà ẹ̀rín kò possible. O ò lè bá yéèyàn kan jẹ́ kó rò pé tí ẹ̀ náà máa dáa. Torí ẹ̀ lọ ṣe gba California ní ọwọ́ ẹ̀. Ìwọ náà lọ jalè ó lọ jí kí ló ṣẹlẹ̀ tó yẹ pé olè inú Ìdúmọ̀tà ó lọ jalè ní California ó lọ jí ilẹ̀ ìjọba gbé ni ìjọba gbà nǹkan wọn padà ó tún lọ scam àwọn èèyàn. Kí ló dé tó pé olè ìwọ náà ló ṣe fàyàwọ́ ìwọ náà ló wọ́ke. Kí ló dé pé olè ìwọ kan lọ sọ táyà sí lọ́rùn ní Ìdúmọ̀tà ni torí 91,000. You cannot do anything kó má fò olè fẹ́rẹ́fẹ́ àbò olè fẹ́rẹ́fẹ́ olè bíntín kó má fi gba nídìí kó ṣe nǹkan kó pure kó clean ó máa fi olè kún ni no matter how small that thing wàá ṣáà jalè ń bẹ́ẹ̀. Tó ní nǹkan tó gbé ó gbé agbèrúgbèsọ ó gbé báyìí wọ́n ra gbọ́jà wọn lórí ẹ̀ wọ́n gbà lórí ẹ̀ náà. Wọ́n ní you lost your 900 million ọba small. Èmi ò mọ̀ yẹn o ìjẹ́ gan ọjọ́ ògan ló tẹ̀ ti débẹ̀ last. Orujọ́ kò sí nǹkan kan. I don't know. You used to be a pretty woman. Clean. Láyé ìgbà yẹn. Clean. When you talk luxury, you talk Lizzy. Kì í ṣe ayé pé Lizzy tó ń tàn sí, kò sí nǹkan kan. When you talk luxury, you talk Lizzy. Àwọn ọmọ wò báyìí pé ẹ gbàgbé. We no dey see anybody then. We dey look at pé àwọn aṣọ tó ń wọ̀ yùká ó lè rí lórí igbá àbí wọ́n máa sọ pé wọ́n máa wá lálẹ́ express níbo. Nígbà yẹn nìyẹn o. Níṣẹ́ àkísà ló kó kọ́ra o. When you lost Abuja shop ìgbà tí fingerprint kò tiẹ̀ tí ó pù ibẹ̀ mo ti wọ̀ pé wàhálà tó fi fingerprint sí tó rí jẹ́ tiẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ló tó gbà wọlé ni mo ti rí pé dàbí pé wàhálà ti fẹ́ máa wà o. You lost Florida Estate, you lost Liz Law Estate, lost Liz Paradise City, you finally lost California. Lórí overuse pọ́nrán of ìyá onímọ́ínmọ́ín and 1,000 rituals video to keep a liability ẹlẹ́sẹ̀ òṣì àgbébọ̀ adìyẹ kórómótó ìkà lọ́mọbìnrin ọlọ́run ló mọ irú èèyàn tó wà lọ́ndà aṣẹ́wó plugs ẹ̀wọ́ adúrò orí kí odidi bọ̀dá láti ṣé mo pé Mr. Lawal yẹn ààrẹ odidi ààrẹ lókè tó yẹn ìyàwó ẹ̀gàn ò mórí kí ẹ̀ kíkì yẹn gan ò tí wà kórómótó ẹjọ́ kí ló ń jẹ́ kórómótó Ọlọ́run lódìdí ààrẹ àwọn tó gánú ayé ó rí fílà ààrẹ ni ló wá pè ní kórómótó kò dáa. Ẹ fi bọ̀dá láti ilé o èèyàn táàtà ní bọ̀dá láti o èèyàn táàtà ní bọ̀dá láti o ẹ fi bọ̀dá láti ilé ẹ má máa drag bọ̀dá láti kì í gbọ́ràn ẹ má máa drag bọ̀dá láti is mi tẹ̀ mọ́ kọ́sí mo sì lè pè wọ́n bọ̀dá láti
ẹ̀jọ̀ kí ló ń jẹ́ kórómótó èmi ò gbọ́ rí àfi kórómótó náà wọ́n ní bọ̀dá àti kórómótó àgbébọ̀ adìyẹ ọlọ́run ìkànnì yín lórí social media ìkànnì ẹjọ́ àgìlízì at your own pace ni o leave bọ̀dá láti out of this bọ̀dá láti yìí ṣé mo pẹ́ gbọ́n mi ní bọ̀dá láti ẹ má máa sọ̀rọ̀ sí bọ̀dá láti kò dáa èèyàn táàtáà ni wọ́n. ẹ jẹ́ a máa kà á lọ wọ́n ló fògùn fọ́kọ̀ àṣẹ̀yìnwá òun ló ṣògonu wọ́n ní àgùntàn bìlìsì ó pa sóèsì dá ẹ wo mi ì mọ̀bẹ̀ yẹn ká ní ìlẹ̀ ká Yorùbá tó tó yẹ wọ́n ní wearing all akisa of 2015 when Muniru ọmọ onílẹ̀ still bankroll her fake lifestyle no wonder omíyalé aláṣọ àkísà straight bullet tún lọ bó lórí láàfin kò dábàá straight bullet tún lọ bá my husband said I should leave social media àwọn ènìyàn sọ pé wọ́n ní fi yín lẹ́ o àtẹ̀yìn àti husband kò ní yẹ yín ibikíbi tẹ́ bá wà wọ́n ní adé ò ní pẹ́ lórí bàbá máa ṣe adé wò ní kò ní yẹ yín méjèèjì ibikíbi tẹ́ bá wà ó ní ẹ máa gbọ́ ó ní wẹ́rìn ó ní abájọ tí omíyalé aláṣọ àkísà ferege from her all the packaging are no longer packaging how can you destroy your life over a man are you still and you still don't know when to take a bow ó ti late tó bá tẹ̀ take a bow sí báwo kí ni kó take a bow gan-an kò lè ṣe ẹ wò ó tẹ́lẹ̀ sọ pé kò lè dáa fún yàn mọ́ kò lè dáa fún wọn lọ kì í ṣe pé kíní kò lè dáa mí ì mọ èèyàn tó lé mú ní àfi kí Jésù sọ̀kalẹ̀ kó wá fọwọ́ kan ìgbésí ayé Ṣọlá pé bóyá ìyẹn nìkan ni o kò sí babaláwo kó déwájú Adébóyè wọn ò lè wẹ nǹkan kan mọ́ Adébóyè sọ pé wò ọmọ mi ṣàlọ́ kú bó ṣe rí nìyẹn àfi tí Jésù kó rúkọ àwọn disciple dání o kàn ṣe fasting ṣe mọ̀ pé ṣé 30 days 30 nights this one 100 days 100 nights ni wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ ìgbésí ayé Ṣọlá pé ayé ẹ̀ ti bàjẹ́ kọjá repair ó ti tán fún kọjá repair bọ́dà láti lẹ́rẹ̀ẹ́ ṣẹ́rí ti bọ́dà láti yẹn kò tiẹ̀ nídìí kínní kò lè ṣiṣẹ́ kí Jésù kan dé kò lè ṣiṣẹ́ bó ṣe wà yẹn kán sọ bọ́dà láti wọ́n yí padà sẹ́ránkó bírú Àlàkẹ́ bẹ́ẹ̀ ni ògúfe kán fi ṣẹran kán fi ṣàsùn ó ti tán kò sí nǹkan kan mọ́ tí yẹn tẹ̀lé ìyẹn wọ́n ti gba ìṣẹ̀dá ẹ̀ kúrò so kò sí bó ó sì lè dáa fún Lizzy tí bọ́dà láti bá jẹ́ àsùn ó sì lè dáa fún Lizzy. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé I don't know I just feel like ọmọbìnrin yẹn lọ́hùn so unfortunate of you by now Lizzy ṣó mọ nǹkan tó máa control ṣáà tó bá yẹ pé wò ṣàgbákò láti ibi tí mistake yẹn wà nìyẹn by now Ṣọlá pé nǹkan tó máa control owó nǹkan tó máa control lè yàn àwọn èèyàn wá sọ pé gbàgbé ẹ má gbé anybody súnmọ́ wa nǹkan tó máa control lè yàn lówó ní gbogbo ẹ̀ àwọn èèyàn wá sọ pé no ẹ gbé fún one person ni ìwọ ló máa rule social media tó bá yẹ pé ò pàdé bọ̀dá láti ní o bọ̀ lọ́jọ́ tèmi tó bá ti rí ọ ní wèrè wo tún wèrè náà wá fi ẹwé àwọn náà tún ti ń súnmọ́ yìí náà títí ó tún ti já o ẹ bá má bẹ̀rẹ̀ wà nǹkan tó máa ń sọ fún ẹni tí ò kì í rí gbogbo àwọn kọ́mẹ̀ntì ẹni kì í ṣe Ìyábọ̀ ló tún rán wọn àwọn tí Instagram lélẹ́yìí kì í ṣe Ìyábọ̀ ló rán wọn o kì í rí ní tó máa ṣe àti Instagram àti kíní tó máa ní ọ̀rọ̀ ìdẹ́pọ̀ o ẹlòmíà tún ṣépè mo ní ọ̀rọ̀ Ṣọlá pé òun sọ̀rọ̀ èpè mọ́ ẹ má ṣe pé fún un ẹ má tún ṣe pé fún èpè tí èèyàn ti pé tí ń jà tẹ́lẹ̀ ẹ tún bẹ̀rẹ̀ sí képe fún ṣé kúkú fẹ́ bá tiẹ̀ jẹ́ finally ni kò dá báyìí Ọlọ́run wo ọmọbìnrin yìí ọ̀rọ̀ ẹ sú mi o tẹ́lẹ̀ mo máa ń gbàdúrà fún ẹ nísìnyí mi ti ẹ̀ waste time ara mi mọ́ torí ó dàbẹ̀ pé àdúrà yẹn gan èpè ló tún já sí fún ẹ mi ò ti ẹ̀ waste time ara mi mọ́ kúkú bàjẹ́ fún ẹ ó ti tún bàjẹ́ ju tàtẹ̀yìnwá lọ
ìjọba tó ń gbẹ́sẹ̀ lélẹ̀ ní 2026 wo wàá wà òkè ìwọ ṣàlọ́ ìwọ àti ọkọ àwọn single mother ẹ ṣáà máa bára yín tákà bẹ́yẹn ẹ máa handle ara yín dáadáa.